téèyàn bá sọ pé sùẹ̀gbẹ́ ni ó yẹ kí ẹ lọ wo ara yín ni, because somebody that is slow in the head. Ẹ káàbọ̀ sí orí ètò Abínibí Studio. In today's episode, I want to talk about Yoruba insult and its meaning, because ọ̀pọ̀lọpọ̀ wa la kò mọ bó ṣe ń búyàn àmọ́ ìtumọ̀ nǹkan tá à ń sọ. So alákọ̀ọ́kọ́ tí mo fẹ́ dárúkọ lónìí ni òpònú. Òpònú, ìtumọ̀ òpònú ní èdè Yorùbá, it means a very stupid person and a daft person. Téèyàn bá pè yín lópònú, ẹ kàn máa wò pé it's just a normal thing, and which is not a normal thing. It means somebody that is stupid and somebody that is daft. Ìtumọ̀ òpònú nìyẹn. Ẹlẹ́kejì tí mo fẹ́ dárúkọ lónìí òun ni àgbàyà. Kí ni ìtumọ̀ àgbàyà ní èdè Yorùbá? Àgbàyà means somebody that is useless and somebody that acts like a child. Ẹni tó máa ń ṣe bí ọmọdé tí ò gbọ́n, tí ò lọ́pọlọ. Ìtumọ̀ àgbàyà nìyẹn. So ẹlẹ́kẹta tí mo dẹ̀ fẹ́ dárúkọ lónìí òun ni dìdìrìn. Kí ni ìtumọ̀ dìdìrìn ní èdè Gẹ̀ẹ́sì? Dìdìrìn means somebody that has low mental faculties. Ẹni tí ó ní low mental faculties òun ni dìdìrìn. Mo dẹ̀ wá sọ pé dìdìrìn common ní èdè Yorùbá. Tó bá ti ọ̀dẹ̀ dìdìrìn ni. So dìdìrìn means somebody that has low mental faculties. Òun ni ìtumọ̀ dìdìrìn. Ẹlẹ́kẹrin tí mo fẹ́ dárúkọ lónìí òun ni ọ̀dẹ̀. Kí ni ìtumọ̀ ọ̀dẹ̀ ní èdè Gẹ̀ẹ́sì? Ọ̀dẹ̀ means somebody that is dumb, mentally weak or foolish. Because mo rántí gbà kan sẹ́ pé ọ̀rẹ́ mi tó bá dé láti camp nísìn kò sí ọ̀dẹ̀ yẹn ó ti mọ́ lẹ́nu gidigidi gan. But nísìn mo ń sọ ìtumọ̀ ẹ̀ fún yín ní èdè Gẹ̀ẹ́sì. Ọ̀dẹ̀ means somebody that is dumb and mentally weak or foolish. So ẹ yé máa lo foul language fúnra yín mọ́. Tẹ́lẹ̀ káwọn tí mo lè fẹ́ dárúkọ lónìí òun ni ọ̀bùn. Ọ̀bùn. Kí ni meaning ọ̀bùn ní èdè Gẹ̀ẹ́sì? It means a very dirty person. Ọ̀bùn means a very dirty person and somebody that is unclean. Ẹlẹ́kẹfà tí mo dẹ̀ fẹ́ dárúkọ lónìí òun ni olóṣì. Olóṣì means an unfortunate person and somebody that does rubbish. Ìtumọ̀ olóṣì nìyẹn. Ẹlẹ́kẹfà tí mo dẹ̀ fẹ́ dárúkọ ni ọmọ àlè. Kí ni ìtumọ̀ ọmọ àlè ní èdè Yorùbá? Ọmọ àlè means bastard. You are a bastard. Ọmọ àlè ní ìtumọ̀ ní. So téèyàn bá pè yín ní ọmọ àlè, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ sọ pé mi ò kì í ṣe ọmọ àlè, I'm not a bastard, because it means a bastard. Ẹlẹ́keje tí mo dẹ̀ fẹ́ dárúkọ òun ni oníranù. Oníranù means somebody that does rubbish a lot. Ẹni tó máa ń ṣe ìranù káàkiri. A tún lè sọ pé ẹni tó ń ṣe ṣìnà, tó jẹ́ pé ó kọ̀ like kó ṣáà máa ṣe àgbèrè, oníranù. A dẹ̀ tún lè sọ ní oníranù means somebody that does rubbish a lot, tó jẹ́ wípé gbogbo nǹkan tó bá ṣe báyìí ó ṣáà máa ṣe ìranù káàkiri ni. So ìtumọ̀ oníranù nìyẹn. Ìtí mo tún fẹ́ dárúkọ lónìí òun ni sùẹ̀gbẹ́. Kí ni ìtumọ̀ sùẹ̀gbẹ́? Somebody that is slow in the head. Téèyàn bá sọ pé sùẹ̀gbẹ́ ni ó yẹ kí ẹ lọ wo ara yín ni, because somebody that is slow in the head tó jẹ́ wípé gbogbo nǹkan tó bá ń ṣe ó máa ń ṣe a tún lè lò in English as imbecile. Àwọn tó máa ṣe bí dìdìrìn, àwọn tí ó jẹ́ wípé wọn kì í rí nǹkan gbé sórí, anything tó bá ti ṣe báyìí wọ́n kàn ṣe máa ṣe dùẹ̀dùẹ̀. So ìtumọ̀ sùẹ̀gbẹ́ ni somebody that is slow in the head. Ibi tí màá dẹ̀ tuntun mú ní ìparí òun ni ewúrẹ́. Tí màá ti mú ní ìdádúró ni ewúrẹ́. Kí ni meaning ewúrẹ́? Ewúrẹ́ means a goat, and we cannot actually say it's a goat. It's an animal. Goat is an animal, and Yorùbá ẹ̀ ni ewúrẹ́. But tá bá fẹ́ sọ ní insult, ewúrẹ́ means somebody that is very very stubborn, tó jẹ́ wípé nǹkan tí èèyàn bá ti sọ kò kí ń gbọ́, ó ní agídí. Èèyàn lè sọ pé ewúrẹ́ ni ẹ o, because ó lágídí, ò dẹ̀ kí ń gbọ́ràn. So bí báyìí ni màá ti mú ní ìdádúró. Ẹ bá wa subscribe sí channel wa lẹ́ẹ̀kan sí. Orúkọ mi ni Àdùkẹ́ Adé. Ẹ bá wa subscribe, kẹ́dẹ̀ bá wa sọ oríṣiríṣi àwọn nǹkan míì tẹ́ bá fẹ́ rí ní ojúuran yín, tó jẹ́ pé àti gbé sójúuran yín, ẹ bá wa kọ sí comment section. Kẹ́dẹ̀ bá wa like and subscribe, kẹ́dẹ̀ share sí àwọn èèyàn tẹ́ bá mọ̀ pé ó ní láti wo fídíò yìí. Ó dàbọ̀.